A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti kéde wípé àwọn ń wá aya gómìnà àná fún ilé ìfowópamọ́ àgbà CBN Margaret Emefiele pẹ̀lú àwọn mẹ́ta mìíràn lórí ẹ̀sùn owó kúmọkùmọ. Ìyáàfin Emefiele, ọ̀gbẹ́ni Eric Udoh, Anita Ọmọilé àti ọkọ rẹ̀ Jonathan Ọmọilé ni wọ́n kéde lálẹ́ àná wípé àwọn ń wá lórí ẹ̀sùn ìlẹ̀dí àmọ̀pọ̀ pẹ̀lú gómìnà àná fún CBN Godwin Emefiele láti darí owó rẹpẹtẹ tí í ṣe ti ìjọba àpapọ̀. Wọ́n fi ọgbọ́n àrékérekè darí owó. Bákan náà ni wọ́n fi ẹ̀sùn olè jíjà kàn wọ́n tí ó lòdì sófin pẹ̀lú ìjìyà nínú lábẹ́ ìwé òfin ìwà ọ̀daràn ti ìpínlẹ̀ Èkó. Gbogbo ẹ̀sùn owó kúmọkùmọ wọ̀nyí ni àjọ EFCC ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nínú àtẹ̀jáde alẹ́ àná bí wọ́n ti ké sí ará ìlú wípé kí wọ́n ṣe àfisùn sí ẹ̀ka ọ́fíìsì àjọ EFCC tàbí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n bá kófìrí nítòsí tàbí tí wọ́n bá kófìrí wọn. Síwájú àkókò yìí ni EFCC fi ẹ̀sùn kan Emefiele lórí n1.8 billion àti $6.2 million owó jìbìtì. Ìgbà kẹta rèé tí ìjọba àpapọ̀ ń ṣe àgbéyẹ̀wò ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kan Emefiele. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ̀sùn rẹ̀ níwájú adájọ́ Hamza Muazu láti Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá ní àjọ EFCC ti fi ẹ̀sùn kan Emefiele ní Ọjọ́bọ̀ wípé Emefiele sọ ara rẹ̀ di ọ̀gá impersonation, gbé àwọ̀ akọ̀wé àgbà fún ìjọba àpapọ̀ wọ̀ láti gbọ̀nà ẹ̀yìn gba $6.2 million. Gẹ́gẹ́ bí àtúnyẹ̀wò ẹ̀sùn ṣe ṣàlàyé, ọjọ́ kẹjọ oṣù kejì ọdún 2023 ni Emefiele lẹ̀dí àmọ̀ pọ̀ pẹ̀lú ẹnìkan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Ọdọ̀ Ocheme tí ó ti di àwátì báyìí láti gba $6.2 million kúrò ní àpò ìkówósí CBN pẹ̀lú àwáwí wípé Secretary to the Government of the Federation SGF ni ó ń béèrè fún un. Wọ́n ní Emefiele sọ wípé SGF nílò owó yìí láti fi gbọ́ bùkátà ètò ìṣèjọba pẹ̀lú àṣẹ láti ọ̀dọ̀ ààrẹ àná. EFCC ní ìgbésẹ̀ jìbìtì yìí lòdì sófin Advanced Free Fraud and Other Related Offences fún ọdún 2006 tí ó sì ní ìjìyà nínú. Lórí àtúnṣe ẹ̀sùn yìí kan náà ni àjọ EFCC tún fi ẹ̀sùn kan Emefiele wípé nínú oṣù kínní ọdún 2023, Emefiele yí ìwé forged document tí ó pe àkọlé rẹ̀ ní Presidential Directive on Foreign Election Observers Mission. Lẹ́yìn èyí ni EFCC tún fi ẹ̀sùn kan Emefiele wípé ó lo àǹfààní ipò rẹ̀ lórí ìyàwó rẹ̀ Margaret Ọmọilé àti àna rẹ̀ láti gbé iṣẹ́ àkànṣe kọ́ńtíráàtì fún àtúnṣe apá kan ilé gómìnà CBN tí ó wà ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú $99.8 million. EFCC ní àtúnṣe ilé gómìnà CBN tí ó wà ní ojúlé kejì ojúnà Glover Ìkòyí ni wọ́n gbé fún iléeṣẹ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ Messiahs Architects Nigeria Limited, níbi tí àwọn méjèèjì ti jẹ́ adarí àti onípín ìdókòwò tí ó ga jùlọ majority shareholder. Nínú àtúnṣe ìwé ẹ̀sùn ni EFCC ti ṣe àkójọpọ̀ ẹ̀sùn oníkókó 20 tako Emefiele. Adájọ́ ti wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ Ẹtì kí Emefiele wá ro tẹnu rẹ̀ lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Yorùbá bọ̀ wọ́n ní ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gángan. Èyí ló dífá fún bí àwọn ọ̀dọ́ kan àti ìyálọ́jà ṣe gbàgbóró ní ìlú Minna, ìpínlẹ̀ Niger láti ṣe ìfẹ̀hónúhàn lórí ọ̀wọ́ngógó oúnjẹ àti ìyà tó ń bá ará ìlú fínra. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn obìnrin kan tí ọ̀pọ̀ nínú wọn jẹ́ ìyálé ilé ṣe ya wọ ọ́fíìsì iléeṣẹ́ mọ̀nàmọ́ná ní ìlú Port Harcourt, ìpínlẹ̀ Rivers.
láti ṣe ìfẹ̀hónúhàn lórí àìsí iná mọ̀nàmọ́ná àwọn obìnrin láti agbègbè Mile 2 àti Mile 3 ní Diobu, ìlú Port Harcourt dí ojúnà ọ́fíìsì iléeṣẹ́ mọ̀nàmọ́ná tí ó wà nítòsí ibùdókọ̀ Isaac Boro ní ìlú Port Harcourt bí wọ́n ti ń sọ wípé ọkọ wọn kò ráàyè àti ṣí wọn láṣọ wò lálẹ́ látàrí àpọ̀jù ooru tí dákúrekú iná mọ̀nàmọ́ná dá sílẹ̀. Wọ́n gbé pátákó dání pẹ̀lú àkọlé bí wọ́n ti ń kiri òpópónà Diobu, Wokoma, Dim, Obaziolu, Dim Lane, Egbuagu, Azikiwe àti Ojoto kí wọ́n tó kọrí sí ọ́fíìsì àjọ apínnáká láti lọ ṣe àfisùn ẹ̀hónú wọn. Lára àwọn ohun tí wọ́n kọ sí ara pátákó ni wípé àwọn kò rí ìfẹ́ láti ọ̀dọ̀ ọkọ wọn, ọkọ kò fi ọwọ́ kàn wọ́n mọ́ lálẹ́, kò síná kò sówó, ooru yìí ti pọ̀ jù, ẹ ràn wá lọ́wọ́ láti lè gbádùn oorun pẹ̀lú ọkọ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀kan nínú àwọn obìnrin yìí sọ wípé àwọn kò ní àǹfààní àti tọ́jú oúnjẹ sísè pamọ́ sínú fìríìjì látàrí àìsí iná mọ̀nàmọ́ná, wọn kò rí ọjà tà pẹ̀lú bí wọ́n ṣe ń san owó iná láì jẹ àǹfààní owó tí wọ́n ń san. Ó ní àwọn kò lè máa san owó fún òkùnkùn. Wọ́n wá lérí láti padà wá bí wọn kò bá rí àyípadà lẹ́yìn ọjọ́ díẹ̀. Ọ̀kan lára àwọn obìnrin yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Chinaza ṣàlàyé wípé ó ti sún òun. Ìyáálé ilé pẹ̀lú ọmọ méjì ni òun jẹ́, òun sì fẹ́ bí ọmọ kẹta ṣùgbọ́n kò sí ààyè. Bí òun bá gbìyànjú àti fi ọwọ́ kan ọkọ lóru, á ní ó tì o, ooru yìí ti pọ̀ jù. Èyí sì jẹ́ ìṣòro ńlá fún òun nítorí òun kò fẹ́ kí obìnrin mìíràn gba ọkọ mọ́ òun lọ́wọ́. Ìdí nìyí tí àwọn ṣe ń ké pe ìjọba àti àjọ apínnáká kí wọ́n ràn wọ́n lọ́wọ́. Chinasa kérora wípé ọ̀pọ̀ ọkọ wọn ni wọ́n ń sùnta látàrí àpọ̀jù ooru. Nígbà tí akọ̀ròyìn béèrè lọ́wọ́ Chinaza wípé èéṣe tí ó fi jẹ́ wípé ìbálòpọ̀ nìkan ni ó ń tẹnumọ́ nínú gbogbo ìṣòro tó wà lórílẹ̀-èdè, ó dá a lóhùn wípé ojúṣe òun nìyẹn, òun kò fẹ́ kí ọkọ òun wò ta bí ó bá lọ ibi iṣẹ́ tí ó padà dé, èyí lòun fi ń tù ú lára. Fún ìdí èyí, àìsí rẹ̀ ìṣòro ńlá ni. Ẹlòmíràn tí ó pe orúkọ ara rẹ̀ ní Mercy sọ fún akọ̀ròyìn wípé lóòótọ́ aládàágbé ni òun jẹ́ ṣùgbọ́n òun ń sin ọ̀rẹ́ tí àwọn jọ ń gbélé wá ṣe ìfẹ̀hónúhàn nítorí àìsí iná mọ̀nàmọ́ná ń fi ìyà jẹ ọ̀rẹ́ òun. Bàbá onílé kan ní agbègbè Mile 3, Nelson Ogbuji, ní ó jẹ́ ohun ìyàlẹ́nu pẹ̀lú wípé àwọn ń san owó iná déédéé síbẹ̀ wọn kì í fún wọn níná. Ó ní lẹ́yìn ọjọ́ mẹ́ta tí àwọn bá san owó ni wọ́n máa ń múná lọ́rọ̀gbọ̀dàn fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀. Àti fi ọwọ́ kan ìyàwó lálẹ́ á dógún, gbogbo rẹ̀ á máa gbóná bí iléeṣẹ́ búrẹ́dì. Ìdí nìyí tí àwọn mìíràn fi ń sùnta kí iléeṣẹ́ mọ̀nàmọ́ná wá nǹkan ṣe sí i. Ògbújì tẹ̀síwájú wípé ìyàwó òun lómi lára dáadáa, èyí á sì máa mú un làágùn púpọ̀. Báwo ni ènìyàn ṣe fẹ́ fi ọwọ́ kan irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ nínú ooru? Lórí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì ni dókítà oníṣègùn òyìnbó tí ó tún jẹ́ agbẹnusọ ará ìlú Alábòkùrùbó ti fèsì lórí oríṣiríṣi ìṣòro tí ó lè ṣe okùnfà kí ọkùnrin má nífẹ̀ẹ́ sí àti súnmọ́ ìyàwó rẹ̀. Kì í ṣe àìsí iná mọ̀nàmọ́ná nìkan, nǹkan ọmọkùnrin tí ò bá lágbára tó, àìsí owó lápò tàbí owó tó ń wọlé ò bá ká nǹkan kan, èyí á máa mú kí ó nira àti fi ọwọ́ kan ìyàwó bó bá dọwọ́ alálẹ̀. Ó fi kún un wípé iná tí a fẹ́ kí ó tàn nínú ilé náà gbọ́dọ̀ tàn sínú àpò ọkọ ìyàwó. Nígbà tí ó ń fèsì, alukoro àjọ apínnáká Livingstone Koko ṣàlàyé wípé èyí kọjá agbára àjọ apínnáká. Ó ní kì í ṣe ọ̀dọ̀ wọn ni ọ̀rọ̀ náà ti wọ́ wá, àwọn ṣì ń gbìyànjú àti ṣàlàyé fún wọn wípé àwọn ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn àjọ apínnáká yòókù láti rí i wípé iná dúró déédéé. Káàkiri orílẹ̀-èdè ni èyí tí ń ṣẹlẹ̀. Ìdí nìyí tí àwọn fi ń rawọ́ ẹ̀bẹ̀ sí ará ìlú kí wọ́n ṣe sùúrù. Ìfẹ̀hónúhàn yìí ń wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí Mínísítà Agbára Báyọ̀ Adélábù ní ìpàdé pẹ̀lú àjọ apínnáká. Adélábù ní
fòun ní ìpàdé yìí láti fi wá ojútùú sí ìṣòro dákúrekú iná mọ̀nàmọ́ná tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè. Ṣùgbọ́n ohun tó ń ṣepo ò ṣọ̀rá, èyí tó ń ṣe wọ́n ní ìpínlẹ̀ Rivers yàtọ̀ sí ti ìpínlẹ̀ Niger. Àwọn ọlọ́jà ní ìpínlẹ̀ Niger ń kérora ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè tí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ má lè bọ́ ìdílé rẹ̀, pàápàá jùlọ àwọn ọmọ, látàrí ọ̀wọ́ngógó oúnjẹ àti ìnira ìgbé ayé tí ọrọ̀ ajé orílẹ̀-èdè dá sílẹ̀. Ọ̀dọ̀ àwọn obìnrin ni ìfẹ̀hónúhàn yìí ti kọ́kọ́ bẹ̀rẹ̀, kí àwọn ọ̀dọ́ tó gbà á mọ́ wọn lọ́wọ́. Bí wọ́n ṣe ń pariwo ni wọ́n ń kérora, àwọn ò ní gbà kí ìjọba tètè bá wọn dá sí ìṣòro ilẹ̀ yìí. Wọ́n gbégi dínà tí wọ́n ń fi ẹ̀sùn kan ìjọba wípé ó já wọn kulẹ̀. Igbákejì gómìnà ìpínlẹ̀ Niger ṣe kòńgẹ́ wọn bí ó ti ń lọ sí ibi àpèjẹ kan. Ó sọ̀kalẹ̀ nínú ọkọ̀ láti pẹ̀tù sí àwọn olùfẹ̀hónúhàn wípé kí wọ́n ṣe sùúrù, àwọn tí ń gbé ìgbésẹ̀ láti yanjú ìṣòro ọ̀wọ́ngógó. Ṣùgbọ́n àwọn olùfẹ̀hónúhàn tí wọ́n gbé pátákó dání pẹ̀lú oríṣiríṣi àkọlé kọ etí ikún sí gbogbo èdè tí ó ń fọ̀ lẹ́nu. Bí wọ́n ṣe rí wípé èyí lè mú ewu dání ni wọ́n yára dá ọlọ́pàá síta láti dènà ìjàmbá. Èyí túbọ̀ bí àwọn olùfẹ̀hónúhàn nínú. Èyí ló mú ọlọ́pàá fọ́n tajútajú sáàrin wọn láti fi tú wọn ká. Ó gba ọ̀pọ̀lọpọ̀ wákàtí kí àlàáfíà tó jọba padà lẹ́yìn ìgbìyànjú ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn tí ó darapọ̀ mọ́ wọn. Ìròyìn jábọ̀ wípé olùfẹ̀hónúhàn 25 ni ọlọ́pàá àti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS fi ọwọ́ ṣìkún òfin mú. Agbẹnusọ ọlọ́pàá DSP Wàsíù Abíọ́dún sọ nínú àtẹ̀jáde wípé Jibrin àti àwọn akẹgbẹ́ rẹ̀ múra kánkán láti dá wàhálà sílẹ̀ kí ọwọ́ ṣìkún òfin tó tó wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ àwọn ọmọ Ìgbò lágbàáyé Ohanaeze Ndigbo ti fi ìbánikẹ́dùn wọn hàn sí ìpapòdà ọba aláyé ti ìlú Asaba, ìpínlẹ̀ Delta, Aláyélúwà Òbí Joseph Chike Edozien. Ẹgbẹ́ Ohanaeze ṣe àpèjúwe olóògbé gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n tí ó jẹ́ ẹni àwòkọ́ṣe ní gbogbo ọ̀nà. Asagba ti ìlú Asaba di olóògbé ní Ọjọ́bọ̀ lẹ́ni ọdún 99 99 years. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí agbẹnusọ Ohanaeze Dókítà Chidozie Alex Ogbonna buọwọ́ lù gẹ́gẹ́ bí aṣojú ààrẹ gbogboògbò Olóyè Emmanuel Nwanyanwu, tí ó kà wípé Asagba jẹ́ ènìyàn ọ̀tọ̀ tí ó ṣe àṣeyọrí nínú iṣẹ́ òòjọ́ rẹ̀ àti lórí iṣẹ́ ìlú. Wọ́n ní ìbànújẹ́ ńlá ni ó jẹ́ fún Olóyè Nwanyanwu láti pàdánù Asagba ní irúfẹ́ àkókò báyìí tí wọ́n nílò ìmọ̀ràn rẹ̀ pẹ̀lú ọpọlọ pípé tí Ọlọ́run jogún fún un. Wọ́n bí Asagba ní ọjọ́ 28 oṣù keje ọdún 1925. Ọmọ ọdún 37 37 years ni ó ti di akàwé-gboyè ní ifásitì. Ó jẹ́ díìnì ní Faculty of Medicine, Yunifásítì ti ìlú Ìbàdàn (UI), kí ó tó wá di alága Nigerian Institute of Medical Research ní ìpínlẹ̀ Èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí ó tó di olóògbé, Asagba jẹ́ ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ olùbádámọ̀ràn fún Ààrẹ Ohanaeze Ndigbo lágbàáyé. Bí wọ́n ṣe ń ṣe ìpalẹ̀mọ́ fún ìsìnkú rẹ̀ ni wọ́n ń rọ gómìnà ìpínlẹ̀ Sheriff Oborevwori àti ọlọ́lá jùlọ Ààrẹ Bọ́lá Tinubu kí wọ́n ṣe orúkọ Aláyélúwà Akàwé-gboyè Òbí Joseph Chike Edozien CFR ní mánigbàgbé bí wọ́n ti ń bá ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ àti gbogbo ìpínlẹ̀ kẹ́dùn ìpapòdà ẹni re. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Pẹ̀lú bí owó oúnjẹ àti ohun èlò ṣe túbọ̀ ń lọ sókè sí i lórílẹ̀-èdè, ni ó mú àgbájọwọ́ àjọ olókoòwò United Marketers Association ní Portiscom, UMAPO, ṣe àgbékalẹ̀ àkànṣe àdúrà pàtàkì láti fi béèrè fún ìdásí láti ọ̀dọ̀ Ọlọ́run lórí ìṣòro ọrọ̀ ajé tó ń kojú orílẹ̀-èdè. Ètò àdúrà yìí wáyé ní pápá ìṣeré Government Day Secondary School ní ìlú Portiscom pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọkùnrin, obìnrin, ọmọdé pẹ̀lú àwọn adarí ẹ̀sìn. Wọ́n gba kókó àdúrà méjì
bí wọ́n ti ń béèrè fún ìdásí láti òkè wá nítorí ìṣòro orílẹ̀-èdè kọjá agbára ẹ̀dá. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ níbi ìpàdé àkànṣe àdúrà ní alága UMAPO ní Potoskum, Nasiru Alhaji Mato ti sọ wípé ìṣòro orílẹ̀-èdè ni ó kànńpá fún wọn láti gbé ìgbésẹ̀ yìí fi wá ojúrere Ọlọ́run. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Nasiru, ó ní Ọlọ́run sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo ìgbà tí wọ́n bá ti ń kojú ìṣòro kí wọ́n ké pe òun, béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ kí wọ́n sì wá ọ̀nà àbáyọ. Nísìnyí tí nǹkan ti le koko, ebi ń pa ará ìlú, ìgbé ayé nira sí i lójoojúmọ́, àtijẹ àtimú ti di wàhálà, èyí ló mú wọn kórajọ láti rawọ́ ẹ̀bẹ̀ sí Olódùmarè. Ó fi kún un wípé láti ìgbà tí wọ́n ti yọ àyọkúrò ìrànwọ́ epo ní owó oúnjẹ àti àwọn ohun èlò mìíràn ti gbówó lórí, èyí ló yọrí sí ìṣẹ́. Pabambarì rẹ̀ ní ti àìsíṣẹ́ lórílẹ̀-èdè. Mato wá rọ ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ kí wọ́n gbé ìgbìmọ̀ dìde tí yóò wá ojútùú sí ìṣòro ọ̀wọ́ngógó lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.